Àwọn ọmọ orílẹ̀-èdè yìí nìkan ni wọ́n lè fòpin sí ìṣèjọba Tinubu lọ́dún 2027 Amaechi. Mínísítà fún ọ̀rọ̀ ìgbòkègbodò ọkọ̀ lórílẹ̀-èdè yìí tẹ́lẹ̀, Rotimi Amaechi, ti sọ pé àwọn ọmọ orílẹ̀-èdè yìí lápapọ̀ ní iṣẹ́ pàtàkì láti ṣe tí wọn kò bá fẹ́ kí Ààrẹ Bọ́lá Tinubu padà wọlé lọ́dún 2027, kì í ṣe ọ̀rọ̀ orí ahọ́n nìkan. Nígbà tó ń sọ̀rọ̀ nílùú Àbújá lọ́jọ́ Tọ́sídẹ̀ẹ́ tó kọjá, ó ní ọ̀nà kan ṣoṣo láti dá Tinubu dúró ni kí àwọn aráàlú rí ìdìbò ọdún 2027 gẹ́gẹ́ bí ìdìbò láàrin àwọn ọmọ Nàìjíríà àtàwọn agbébọn. Ó ní kò ṣeéṣe láti jókòó lójú kan kí wọ́n máa pariwo pé ìjọba APC ti sú àwọn láì gbé ìgbésẹ̀ tó tọ́. Ó ní àwọn tí wọ́n ń jí owó Nàìjíríà kò tó 1,100 láàrin àwọn èèyàn mílíọ̀nù lọ́nà 200. Amaechi sọ síwájú pé kì í ṣe ọ̀rọ̀ fífi apá jáná tàbí kíkùn ló wà nílẹ̀ báyìí. Kò sì ṣeéṣe fún àwọn tí wọ́n ń jọrọ̀ orílẹ̀-èdè yìí láti jáwọ́ lẹ́rọ̀ àfi tí àwọn aráàlú bá dìde láti jà fún ẹ̀tọ́ wọn. Ọkùnrin olóṣèlú ìpínlẹ̀ Rivers ṣàpèjúwe àwọn orílẹ̀-èdè bíi Bangladesh, Peru, Chile níbi tí àwọn aráàlú ti fi ìfẹ̀hónú hàn tó lágbára lé àwọn adarí tí wọn kò fẹ́ràn. Ó ní orílẹ̀-èdè Nàìjíríà nìkan làwọn aráàlú tí tètè máa ń gba kámú nígbà tí àwọn adarí wọn bá ń ṣe bó ṣe wù wọ́n. Amaechi fi kún ọ̀rọ̀ rẹ̀ pé àwọn olóṣèlú ti ṣe ohun tó burú ju nǹkan tí àwọn ológun ṣe fún orílẹ̀-èdè yìí lọ. Àsìkò ti tó fún àwọn aráàlú láti gba ara wọn sílẹ̀.